iṣẹ́ Olúwa wa Allah Ta'ala tó gbé wa wá tàbí débi ohun tó gbé wa wá tíwé tàgbà iṣẹ́ Olúwa wa Allah Ta'ala ẹlẹ́dàá wa Allah Ta'ala iṣẹ́ aláwò yìí o Allah Ta'ala aláwò tí a ní lọ́lọ́run sẹ́ lọ́lọ́run sẹ́ aláwò tá wà ní. أيها الذين آمنوا ọlọ́yin tí ẹ mọ Ọlọ́run lẹ́yọ kan يا أيها الذين آمنوا ètò dá Ọlọ́run tí wàá dá Ọlọ́run ní اصبروا Ọlọ́run ẹja ṣe sùúrù وصبروا káfí kún ayé mìíràn ní sùúrù ورابطوا káwá dákẹ́ yí káwá pariwo واتقوا lẹ́yìn náà káwá الله bẹ̀rù Ọlọ́run لعلكم تفلحون káàlì bá ìṣòro ta ni ó ṣoríire èmi ó ṣoríire láyé bí àtọ̀run. láyé ní àtọ̀run. kí ni orúkọ yín àti ìbéèrè. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum salaam wa rahmatullahi. Orúkọ mi ni Muhyiddin Bello ọmọ Ìtàkùn Kìsí. orúkọ yẹn lè jọra wọn orúkọ àwọn àjà ní sí mi. Àmọ́ ó ní tèmi. okay now Náà ìbéèrè mi tí mo fẹ́ béèrè òpó ṣe kan tó le tó pọ̀. Àdúrà ni mo kọ́kọ́ fẹ́ ṣe fún yín. Ọlọ́run tó ṣe yín ní yọ ayé, Ọlọ́run má dà yín sí èpè. Ọlọ́run tó ṣe yín ní yọ ìsìláàmù, Ọlọ́run dákun má dà yín sí èpè. Àmín. Ọlọ́run wá wọ aláàtàrà àwọn méjèèjì tẹ́ ẹ jáde. Ibi tẹ́ ẹ fẹ́ dé ní ti dáadáa, Ọlọ́run dákun jẹ́ ẹ débẹ̀ kẹ́ ẹ jù bẹ́ẹ̀ lọ. Àmín. Ọlọ́run wọ ọlá bẹ́ẹ̀ ṣe ń tàn mọ́lẹ̀ sórílẹ̀ ayé. Ọlọ́run dákun mọ́sá tàn mọ́lẹ̀ sí yín lórílẹ̀ ayé àtàlìkìyàmọ́. Àlùbáríkà nábì lọ́dọ̀ Ọlọ́run. Àlùbáríkà nábì lọ́dọ̀ Ọlọ́run. Àlùbáríkà nábì lọ́dọ̀ Ọlọ́run. Àlùbáríkà àwọn méjèèjì tọ́lọ́run torí wọn dálé ayé ọkùnrin àtobìnrin. Ọlọ́run mọ́sá wọlá bẹ́ẹ̀ kó ṣe é bẹ́ẹ̀ fún yín àtẹni tó bá sàmì. Ọlọ́run dákun wá wọlá dédé àsìkò yìí wájú rí Ọlọ́run. Wọlá dédé àsìkò yìí wájú rí Ọlọ́run. Wọlá pé wọn náà ní tó a bá ti pè ọ́ wọ́n ó sì máa dá wa lóhùn. A pè ọ́ lónìí. Ustazu wa Muhammadu Jamiu olóòkọ bàbá. Ọlọ́run tó ṣe yín ní pinipini sójú ọ̀nà síláàmù. Tọrọ yín lọ́rùn dúkẹ́ gbin sọ àtẹ̀gẹ́ lọ. Ọlọ́run dákun mọ́rọ̀ á padà yí yín padà sáìdá. Alibarika nabi lọ́dọ̀ Ọlọ́run. Alibarika nabi lọ́dọ̀ Ọlọ́run. Alibarika Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Alibarika yayin. Alibarika yayin. Alibarika yayin. Alibarika bàbá yín wájú Ọlọ́run. Alibarika bàbá yín wájú Ọlọ́run. Alibarika bàbá yín wájú Ọlọ́run. Alibarika ọ̀kan ṣoṣo Ọlọ́run. Alibarika ọ̀kan ṣoṣo Ọlọ́run. Alibarika pé Kùránì ò pé méjì kò sì ní pé méjì àtàyà ọmọ nìkìyà ọmọ. Ọlọ́run mọ́sá wọlé abẹ́ Ọlọ́run dákun mọ́sá ṣe bẹ́ẹ̀ fún yín. 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 Ọlọ́run ò mọ́lù Ọlọ́run wọ́n ló ní lọ́dọ̀. Ẹni ó bá wù ló fi ń ta lọ́rẹ. Ẹni tí ó fi ṣe ìsìlámù tí ó gbé ìsìlámù ga látara owó tó ní Ọlọ́run mọ́sá tàrí ẹ̀ sọ́dọ̀ yín. Alibarika nabi lọ́dọ̀ Ọlọ́run. Alibarika nabi lọ́dọ̀ Ọlọ́run. Ìbéèrè mi ò ju nǹkan tó gbé mi débi àti nǹkan tó mú mi kún yín. Wá sí ẹrùn kan wáàsí mo wá síbẹ̀ ó ti máa ń dà mí láàrún ní tí máa ń gbé mi lọ́kàn àmọ́ Ọlọ́run kádàrá pé kárìíra níjọ́ náà látijọ́ ni mo ti fẹ́ darapọ̀ àmọ́ Ọlọ́run ò kádàrá ìgbà tẹ́ wá sí ọba ń tà lọ́lọ́run kádàrá kí mi náà jọyìn ó ṣe wù mí Ọlọ́run ó fi rọ̀ mí lọ́rùn bó ṣe fi rọ̀ yín náà lọ́rùn. nípa pé Jésù ń bọ̀ àbí kò ní wálé ayé mọ́ wàláhì sọ́mbàbẹ̀láhì lẹ́dí láìlá ìlà wa wọ́n ti béèrè lọ́wọ́ èmi náà tèmi sọ fún wọn pé ń bọ̀ àmọ́
àmọ́ kò yé mi jù bẹ́ẹ̀ lọ dúpẹ́ bí mo ṣe gbọ́ ọ lọ. gbígbọ́ tèmi gbọ́ ni pé Jésù ń bọ̀ ní sì ń padà bọ̀ wá pa mẹ́ta lọ́kàn rẹ̀ yóò sì pa àwọn tó sọ di ẹlẹ́dẹ̀ yóò sì pa wọ́n run yóò wá sọ gbogbo mọ́sálásí àbí gbogbo chọ́ọ̀chì yóò wá sọ di mọ́sálásí bẹ́ẹ̀ mi ṣe ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn nù. àmọ́ ńgbà tẹ́ ọ wá tán ní kò ní padà ọwọ́ àṣemí ń kàyéfì mo sábà wọn ní ọjọ́ kan yọjọ́ kan tèmi àtìyàn á sì rí rárá o. ẹ̀fún mo ti ra kíṣẹ́ẹ̀tì yẹn pẹ̀lú ògo Ọlọ́run fẹ́ lọ wò torí ìfẹ́ ká máa dára wa láàmú lọ púpọ̀. àmọ́ níjọ́ Sunday tó lọ yìí mo wá jókòó bí yàtọ̀ close wọ́n wá síbẹ̀ lọ́dọ̀ fọ̀gá ń bẹ̀ wọ́n wá àwọn Christian wọ́n pé báìbù fọ́rẹ̀ nìkan tó lọ́wọ́ ò tí ì jẹ́ kí Islam ó dùn ún láàtó bẹ́ẹ̀ táwọn gbé Ọlọ́run fún. kí ni wọ́n gbé fún ọ̀yẹ́ ó ní báìbù ni ó wá bùn èmi torí kò wúlò fún wọn èmi gbà lọ́wọ́ rẹ̀ kò tó ìṣẹ́jú méjì sí mẹ́ta pásítọ̀ kan bá dé ọba mú ìwé kélébé yìí wá ọba hà fún gbogbo èèyàn ó sáré ojú mi orí irun gbọ̀n tí mo kó sẹ́nu kò jẹ́ ó lè yàdọ̀ mi. pásítọ̀ ẹ fẹ́ mi náà torí mi náà fẹ́ di kírísítẹ́nì. àǹfààní bẹ́ẹ̀ ni ó ní kí ló dé mo ní ìdí ni pé kò tí ì yé mi nínú ọ̀nà méjèèjì àmọ́ mo fẹ́ kẹ́ ẹ̀ láyé mi. àmọ́ ìbéèrè mẹ́ta lèmi ó wá béèrè lọ́wọ́ yín tẹ́ bá ti dáhùn rẹ̀ bísímìlá màá tẹ̀lé yín lọ chọ́ọ̀chì. ìbéèrè àkọ́kọ́ tí mo béèrè lọ́wọ́ rẹ̀ ni pé ipò ló wà nínú báíbù pé ká máa lọ chọ́ọ̀chì jọ Sunday. ẹlẹ́ẹ̀kejì níbo ló wà nínú báíbù ká ti máa gba ìdámẹ́wàá. ẹlẹ́ẹ̀kẹta níbo ló wà nínú báíbù ká ti máa lùlù ká ti máa jó. mo wá fi kàn tó pé kí ló fa ọjọ́ Sunday lọ́jọ́ ìsinmi. àfa kò sí ọ̀rọ̀ ń bẹ̀ a kàn wá ká wá jọ àdéhùn tí ń bẹ láàrin èmi àti yín ni pé tẹ́ ẹ bá ti dáhùn béèrè yìí wọn ò di Christian àmọ́ tẹ́ ẹ bá ti dáhùn ó wù mí kẹ́yìn náà di Islam mo á yọ tẹ́sbíù lápò mo á ní ẹgbà olóhùn ọ̀fẹ́ ẹ̀yin ọ̀fẹ́ ẹ̀sìn náà ṣèmi wá ìtẹ̀ wá fi ṣe báyìí kò sátúmẹ́ǹtì bẹ́ẹ̀ àwọn tó lọ́hùn kádàrá pé kí wọ́n gbà wọ́n ti gbà bó ṣe kúrò wájú mi ni. ọwọ́ ń dùn mí ó ń dùn mí púpọ̀ fún ìsìláàmù lọ́jọ́ òní. ṣé kò lẹ́tọ̀ọ́ káwa náà mọ̀ sí bẹ́ẹ̀ káwa náà mọ̀ lọ bá wọn lé ni. lẹ́mìí kan mo bí Ọlọ́run Ọlọ́run fi rọ̀ mí lọ́rùn kémi náà lè mọ̀ sí bẹ́ẹ̀ báwọn ṣe ń wọlé tìwá wá káwa náà mọ̀ wọlé tọ̀ wọ́n. torí nígbà táwọn bàbá tí wọ́n kàwé tán tí wọ́n fẹ́ ṣiṣẹ́ wọ́n ní wọ́n ó di kírísítẹ́nì bífọ̀ kún ó tó wọ́ṣẹ́ níbi táwọn ọlọ́run ọba ti kádàrá páwa náà ò ti sọnù nù àmọ́ ọlọ́run tó bẹ pẹ̀lú wọn ọlọ́run dákun mọ́ padà lẹ́yìn wọn wọ́n bẹ láyé ni wọn ò sí láyé mọ́ padà lẹ́yìn wọn lọ alibarika la ilaha illallah wájú rẹ̀ ọlọ́ bàbá náà gbà wọ́n lọ wọ́n ríṣẹ́ wọ́n ṣe gbogbo ẹ̀ ìgbà tọ́lọ́run wá fi dẹ̀kùn dé ọgbọ́n mi lágbájá ọmọ lágbájá èmi ò ojú ọ̀nà ìsìláàmù ní ń padà sí àìmọ̀kan àti bí ń ṣe jẹ́ èèyàn láyé ló mú mi débẹ̀. lóní àárọ̀ yẹn àwọn tó yí padà ń bẹ́nu wọn àwọn tí ò yí padà ń bẹ́nu wọn tó fi mọ́ bàbá àbúrò bí ẹ̀gbọ́n bàbá wa kan bẹ̀
wòlíì ànábì wọ́n ń pè nílùú Kìsí wòlíì ànábì bàbá náà mọ kéwúdé bí èèyàn mọ kéwúdé Gazali ló kọ bàbá náà fámìlì kan náà ni wá ìṣòro ló dé bàbá bàbá tí bàbá fi di wòlíì tó fi di kírísítẹ́nì àmọ́ bàbá náà kò fi ìsìláàmù sílẹ̀ láì gbà kankan àmọ́ lọ́wọ́ ò tí ì kádàrá kókó kúrò lójú ọ̀nà ẹ̀sìn yẹn torí tí bá ń lọ òkè rẹ̀ tí mo ń lọ á gbé omi kalẹ̀ àmọ́ ọkùnrin kan pé wàhálà mi dà mo fẹ́ kéwú wàhálà mi dà mo fẹ́ kéwú tó mọ̀ kọ́ gidi gan tó sì mọ̀ ṣàdúrà àwọn èèyàn ó sì mọ̀ wá wájú rẹ̀ wọ́n mọ̀ á bẹ Ọlọ́run àwa jà láàrin àwọn ọmọ tí wọ́n bí àwọn àjà pé kírísítẹ́nì ni wọ́n mùsùlùmí là àwa fẹ́ bára wa ṣe ọwọ́ pè wá ló wá sọ̀tàn yìí lẹ̀ fún wa pé ẹ mọ̀ bára yín jà ọ̀la pé bitọ́ lọ́hùn kádàrá kóhun ó lòun sí ló lòun sí nǹkan kan náà nìyí àmọ́ bitọ́ lọ́hùn yà kóhun ó yà wọ́n sí nìyí èyí tó bá ṣe ìsìlámù nù yín kò sí náà níbi tóun ti wá nù ni níbẹ̀ láti wá rí i pé àwọn náà fi ara lẹ̀ àwọn náà fara lẹ̀ tá à ń fi wọlé síra wa torí tẹ́lẹ̀ iná àtẹ̀tù la kíra wa àìrí mi ara wa láàbù. ẹ má bínú kẹ́ tó tẹ̀síwájú irú bàbá yẹn báwo mo ṣe lè rí wọn. ẹ bá ti dé Kìsí lónìí ẹ bá ti lẹ́yìn béèrè wòlíì ànábì kò pé méjì. ní Kìsí yẹn. insha Allah bi qudratillah. wòlíì ànábì. lọ́yọ̀ state. Ọ̀yọ́ state ní Kìsí náà. after Ìgbẹ́tì. after Ìgbẹ́tì ó jìnnà gan. after Ṣakí ni. after Ṣakí ni. Kìsí jìnnà. ṣèbí ìlú Jamiu àmì Ọlọ́run. àmì Ọlọ́run ẹ̀gbọ́n àmì Ọlọ́run náà ló tó pé. ilẹ̀ ni wọ́n tó kì í jẹ́ rẹ̀ lónìí. aláwẹ̀ kí n lọ Monday. káyọ̀ máa wò ná tí wọ́n á sì rí ẹgbàá gba nọ́mbà wọn n gbọ́dọ̀ débẹ̀ bóyá ajé máa lọ́gán wàá pàdé jẹ́ ọgbọ́n fẹ́ lọ ọ̀pẹ́ lè rọrùn ìgbà tó gbọ́dọ̀ sọ̀rọ̀ wọn náà wọ̀ báyìí. ẹnìkan béèrè béèrè yìí náà ẹlọ́n kó ṣàánú wa ó ní why are you calling Christianity Kiriyó because Yoruba name for Christianity is Christiani. Are you not misleading us on our language? Question here. Well, no question ni o. Question here, béèrè. Ó ní kí ló dé. Why are you calling Christian Kiriyó? Kí ló tí mo pe àwọn Christian Kiriyó? Because torí pé Yoruba name for Christianity. Yorùbá orúkọ tí Yorùbá máa ń pe Christianity is Christiani. Òun ni Kristẹni. Are you not misleading us on our language? Ṣé iṣu àná lọ lórí èdè wa? Aláwọ̀kọ́ ni pé Yorùbá kọ́ ni Kristẹni òun ọmọ tó ń sọ ni. Wọ́n náà tún ṣe sọ. Torí ìtọ́gbè ní Kristẹni èdè Gíríkì ni àpèpà Christianity ni Kristẹni ó dàbí ráìsì ìrẹsì ráìsì ló ṣe sọ ó sọ Yorùbá ráìsì rárá so Kiriyó tó máa ń sọ àwọn bàbá John torí kó máa ń rìn káàkiri ojúlé torí kò ní Kiriyó àwọn tí ń tọ́jú lé ká. àwọn tó máa ń tọ́jú lé ká pé tó bá tí ìrìn kiri wọn ní yó ẹgẹ́ tì mí kò ní tẹ́ wọn lọ́rùn tó bá tí ìrìn káàkiri wọn ní òkè kó lè yó àbí kó rìn kiri kí wọ́n lọ fún ọ lọ́wọ́ mi tó lọ o ìrìn yìí ṣàbí kárìn kí tó lè wà òkè wọn ní kò wà ní Kiriyó wọn lè ṣe rìn tèmi. Ní Yorùbá fún Kristẹni. so kò sí ìwà fún Kristẹni ju Kiriyó lọ. Kiriyó náà ni. ló ti jẹ́ nu. so ìtumọ̀ Kristẹni kan ní Kiriyó torí kí wọ́n rìn kiri
wọ́n ń pọ̀ ní alárìnkiri yó. ẹni yìí ní asalaamu aleykum warahmatullahi wabarakatuh. aláìbẹ̀ lọ kì í ṣe yìí. ẹ jọ̀wọ́ ìbéèrè mi ni wípé ǹjẹ́ ó dáa kí á dá abẹ́ ọmọ obìnrin àbí kò dáa. ṣe rí ọ̀dọ́ àwọn àdìsí kan wà lórí ẹ̀ tó ṣe rú èmi lójú torí tọ́lọ̀ ń sọ ọmọkùnrin lọ́lọ́ ń sọ tóbìnrin yẹn ni ò yé mi tí rí lẹ̀ so mi tí lè dáhùn ẹ̀ òye tó bá láàká ẹ̀ mú jù tọ́lọ̀ ń sọ ọmọkùnrin ni tó gbélé fárábí Ibrahim kò dárúkọ obìnrin rárá ọkùnrin ló dákọ bí tóbìnrin ṣe á yíwọ inú àdìsí ẹni tí yé mi kò máa wádìí àdìsí yẹn náà ó di méjì. ẹni yìí sọ pé àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ìpadàbọ̀ ànábì Ìsá kọlọ́ra àlàyé àbí kò ìyá padà ọ̀dára kọlọ́ra àlàyé lọ́wọ́ lọ jésù 300 naira ńlá. àwọn béèrè tó wà ní àlàyé ní kọlọ́ra alẹ́ yẹn. tó bá ti rà sí ìṣòro kọlọ́ra àlàyé tí wọ́n fẹ́ mú fẹ́ blọọkì sí yẹn. ọlọ́run àṣeyọrọ. tó tí mo tó yín kámẹ́rà ni pé bí mo ṣe gbọ́ yẹn ó lè jẹ́ okú ọba yẹn ti fẹ́ súnmọ́ tó bá lè kú síbẹ̀ ọmọ náà ni ṣùgbọ́n àṣẹ wa ní wọnà yẹn tí mo lè ti gbọ́ ló ń dùn mí tó gbogbo kọ́ta débóyè náà gbà yẹn lọ́hùn Gbénga kódà ó sẹ́ni kílẹ̀ sí ìgbà tí òun àtàmínà adébáyé pàdé gbà yẹn támínà ní ó fẹ́ rí mi pé kájọ sọ̀rọ̀ mo lè bóyá sọ fún mi báyìí mo lè dé ìrọ̀pàdé ní NTV8 níbi abẹ́gi àánú tó máa ń gbé yẹn àìjókòó títí program abẹ̀rẹ̀ ní 10 ní ọ Thursday ó wá pẹ́ dé ó dé níbi 10:30 ìmílẹ̀ tí a láti bí 9 mo ti jókòó dé gbogbo ṣe lókàn ní fà mú bọ́m̀bọ́m̀bọ́m̀ mú studio tó kàn wọlé lọ ni ìmílẹ̀ tó láwọn èrè mi ti fẹ́ rìn bá a ṣe ríra ni tó fi kú so ní mi ilé ìfẹ́lẹ́ náà falẹ̀ torí wọ́n ìròyìn wọn yẹ ẹ tó mọ tó ń ṣe gidi gan ni wọ́n so tó wá rí tó mọ̀ pé Jésù tún ní speciality kan ju Islam lọ so I gbọ́dọ̀ trash it out so tí wọ́n kàn máa ṣe irú òrìn yẹn ni pé ìrìn lọ́jọ́ kan ló kó bọ̀ ọjọ́ kan ẹ̀sẹ̀ aráfẹ́ ròyìn wá àbí kíyàn tètè lọ láàárọ̀ kó wá hòtẹ́ẹ̀lì kó sùn bá yanjú ọ̀rọ̀ wa kàmàgbọ̀ ọjọ́ kejì that's the only thing but ẹ̀mí ní mọ́tò gidi but inshallah máa wo ọ̀tà àwọn ọba ṣe lè rìn mi dẹ̀fẹ́ kó pẹ́ ṣùgbọ́n nọ́mbà wọn. ọ̀kan náà tó ń bẹ́ ń tòsí wa ní yasẹ close náà. o ní yasẹ wa. yasẹ close ní ìsọlálá lẹ́gbẹ̀ẹ́ mi tó àtẹ̀sí wá sí ní ẹ̀rùn kan. ẹnìyàn náà ọmọ Ìlọrin ni ó ń dùn mí púpọ̀ dìsí gan. mo gbọ́ sítórì rẹ̀ ni àmọ́ àmì àti rẹ̀ àti ìdúró ká sọ̀rọ̀. wọ́n ní olóhùn rí Jésù lójú oorun òun ń kírun lọ́wọ́ lòun rí Jésù pé kò wọ́n mọ̀ lọ ṣọ́ọ̀jì. wọ́n wá jẹ́ ìbànújẹ́ fún mi lóye pé òun ni dírẹ́fà pásítọ̀ lọ́wọ́ yìí. ọmọ Ìlọrin jẹ. church wo ló ń lọ pẹ́sẹ́ntì. ní. ṣé ìṣe ṣọ́ọ̀ṣì ọmọ kàkà tó wà ní Jímọ̀ kiri kan Gani Muraina wọ́n dà sí àgbẹ̀rẹ̀ Kúmọlúyì náà Kúmọlúyì lòún jẹ́ òun Kúmọlúyì. níwájú Kòsọ̀fẹ́ senior secondary school níbẹ̀ ní church náà wà. Baptist àbí. bọ̀bọ̀ ló ń gbé gangan. wàláhì tí màmí tó ń gbé tí àfi tí n bá béèrè lọ́wọ́ rẹ̀. ẹ bá wádìí. ẹ bá wádìí. à ń ṣe home service náà. à ń ṣe home service. ẹ bá wádìí. máa ti gẹ́gẹ́ àdírẹ́sì máa kọ́ sí. mo ti kì í sí yẹn lóṣù wà lẹ́nu mi. ṣùgbọ́n báyìí ti dàgbà. ìgbóni ìlọ́jọ́ àrùn lóṣù. ìgbẹ́jẹ́ àmà wọn náà àṣírọ̀ ṣáàlá. ìbéèrè wọn. wọ́n ti ṣọ́ níbèrè ẹni bèrè mi. wọ́n ti rà láyé. wọ́n ti rà láyé wọ́n á rí ìyá kílẹ̀ tí a yanjú ogun ẹ̀.
Kílẹ̀ ṣe àyànjú ẹ̀. Inshallah. Ẹ bá ti wọ a. Bíbélì ẹ̀yin náà máa ka ẹ bẹ̀rẹ̀ láti Jẹ́nẹ́sì ẹ máa ka ẹ bá ti ń ka àwọn tẹ bá fẹ́ béèrè bẹ́ẹ̀ tí wọ́n tẹ̀síwájú sí Inshallah. Àǹtí Káwọ́sára ti sùn. Kí ló rọ́kọ àti béèrè? Ṣé o ti máa lọ church? Kí ló rọ́kọ àti béèrè? Gbèsè ńlá dáa. Okay. Okay. Mi gbọ́. Oníkọ́tù àgọ́ láìpẹ́ àrè. Religion tó wù tó wà ní Oníkọ́tù àgọ́ láìpẹ́ àrè. Àlò láìfi lára ni. Okay. Yóò lọ wá ara ní ọlọ́run. So aṣemọ́lù nìkan ní. Ẹja dákẹ́ o. Ní last Saturday ní Kétúmẹ̀. Okay. So ọtí ṣèwà tó yà mí lẹ́nu. Ẹja gbọ́ tí ṣé o sọ o. Wọ́n sọ pé àwọn làwọn náà bí Ìsá. Farabalẹ̀ o. Farabalẹ̀ o. Iṣẹ́ mi ìtúnṣe wọlé ni o. Ó sọ pé kí ni? Èmi bìlì. Lọ kò lè jẹ́ yẹn. Èmi bìlì. Sọ̀rọ̀ ó lóun ni Ànábì Ìsá. tó ń bára bọ̀. Tipẹ́tipẹ́ àwọn ti sá pamọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Láti jẹra ẹ̀ jáde. Yẹn ní ẹ̀ náìsì. Nú ẹja òpin gbọ́nà. Ẹja dákẹ́ o. Ẹ tí ì mọ ibi tó ń lọ ọ̀rọ̀ kì í síbẹ̀ o. Ó lóun ni Ànábì Ìsá tó ń padà bọ̀ kó tó mọ ọdún mélòó. Ọtí dàbí ló gbé kí náà ni. Ìlọrin ló ń gbé ṣá. Òye kí mi kan wá sí ẹ̀ṣọ́ yìí, òye kí mi náà máa nù rí. Wọ́n tó ti fi tèmi lọ. Mo dé tèmi. Akínú lọ sí Ìlọrin. Ọlọ́ṣẹ́ mọ́lù tí wọ́n bẹ̀ ní àná. Ìjẹta mọ́júmọ́ àná nínú. Àwọn tó kù ti lọ. Okay. Okay. Wọ́n ti máa sọ ẹ̀rọ náà. Gbàtọ́ sọ ẹ̀. Mo wà surprise, mi jẹ́ tí wà surprise. Okay. Torí àkọ́kọ́ kí tó join ìjọ yẹn. Okay. Farabalẹ̀ dáadáa. Àkọ́kọ́ ìmúra wọn ó yàtọ̀. Okay. Láwọn máa pèsè làwọn ẹ̀ lẹ́nu mi kò múra bẹ́ẹ̀. Okay. Báwo lọ ṣe múra? Wọ́n máa ń borí àpò máa ń ṣorí lẹ̀. Wọ́n ṣe máa ń bò náà ló bóyì. Dára. Ó ti ní kí ìwọ̀n mílẹ̀ wọ̀ ọ́ yí báwọn aṣọ yẹn báwọn mo ṣe ẹ̀rọ táwọn máa wọ̀ yìí ẹ̀rọ ọkọ̀ gbé wa ṣé ó bright nails gbé wa ṣé wa mọ̀dà ti dání. Ẹja dákẹ́. Àwọn ọdún mẹ́ta ṣá. Wọ́n gbé wọn wá. Ló gbé aṣọ yẹn wá. Okay. Fóun. Fún wọn kó máa wọ̀ bẹ́ẹ̀. Okay. Látọjú oorun. Ojú ayé. Dára ọmọ ṣàṣẹ. Okay. Èmi fi ní kù. Máa sọ̀rọ̀ ẹ lọ. Àsìkò tẹ̀. Ó jẹ́rìí sí pé oríṣẹ́ Ibrahim báyìí. Kò jẹ́ mi. Ẹ bá rí ṣe ọmọ ṣàlàyé mẹ́ta. Kò ní ṣàlàyé fún mi. Kò tó bẹ́ẹ̀. Ní kí mi gbọ́dọ̀ tẹ̀lé ti yé. Kò ní ṣàlàyé fún mi láíláí. Tó mọ lẹ́kùn tèmi. Nǹkan tí mo ṣe gan mo ò tí ì gbà yọ̀ǹda lọ́wọ́ láti. Ìyọ̀ǹda lẹ̀ ní yọ̀ǹda fún mi. Nǹkan náà ṣe fi ṣèkọ̀ ìbàjẹ́ sọ àdìgún wá nígbà láti verify. Tí mo sọ pé ìwọ jẹ́ mi sáwọn kankan. Sọ̀rọ̀ tí ẹ bá mí tiẹ̀, máa gbà wọlé. Mi kàn ní máa sọ̀rọ̀ Ìbàdàn kó máa sọ̀rọ̀ Èkó. Ẹ̀kọ́ lè jọra wọn. Ṣé lóun rí ṣé Ibrahim tọ́jú ojókòó ni? Àbí bọ́ọ̀ ló ṣàfihàn tó ṣàdúrà lọ́wọ́. Ìmúra àti ṣé Ibrahim ni àwọn tó kù yẹn tọ́wọ́ pọ̀. Ìgbà tó rí wọn yẹn. Ìgbà tó rí wọn yẹn. Ọlọ́run sọ pé kò ṣe máa múra yẹn. Ọlọ́run ṣe wá sọ fóun. Kò ṣe máa múra yẹn. Èmi náà ní aṣọ yẹn. Ní ọgbọ́n tí wọ́n sọ. Sọ́lọ́ rán màláìkà sí ni
àbò gbóhùn ọlọ́run pé ìwọ ṣé wo àwọn tó rí yẹn ìmúra iná nìyẹn o báwo náà ṣe sọ fún pèsè dáadáa. bóyá pé ó ti fún aṣẹ lọ́dọ̀ yìí. so ẹja adákẹ́ jọ. àwọn mẹ́ta ọṣọ mẹ́ta yìí ọwọ́ abẹ́ àjọ sí wọn ni. ok ok ìbúra tó wá ní iṣẹ́ tá a rí fún ìwọ ok ó yàtọ̀ ìbúra náà jẹ́ kí ẹni máa jà. ok ní aṣọ wa ṣe ń yàtọ̀ lẹ́yìn tó gbàgbé kan àwọn kan máa ń fún wa pé àbàdà bíi bàdáhùn nìkan báyìí. kí wọ́n múra bí India èwo ni Bandan ọ China ok ok ok. so tí wàá jẹ́ pọ́lísì pé wàá jẹ́ pé ní àyíká ní tó tó wà yìí ti kú ṣé àtúkọ́jú làbí. ok jẹ́ ẹ máa ń yẹ lánàá ẹ̀. ọ̀sọ̀ bẹ́ẹ̀ wọ́n ní ìṣe tó kún bí ní fi gbé. ẹja adákẹ́ o. ìṣe ìṣe tó kún bí. gbogbo ẹgbẹ́ gbèsè dáadáa káwọn lè gbé èmi náà fẹ́ gbé dáadáa ní tó ṣe believe òun ni ànábì yín sá àti kó dẹ̀ tún rí ṣé Ibrahim Tijani kankan. wọ́n believe mi dẹ̀ tún believe. ó di méjì. ó di méjì. báwo ló ṣe believe. ló yẹ believe ni pé mo yẹ wo ọ̀rọ̀ yẹn ó fẹ́ jọmọ́ òótọ́ díẹ̀. torí nílọrin yẹn oríṣiríṣi ọlọ́ máa ń dọ́là rà lẹ́kì lẹ́kùn wọn báyìí láwọn níbẹ̀ bá wọ́n pa gbọ́dọ̀ fún wọ́n pa lọ fún pa lọ fún wọn. ok ẹni sọ ló kọ fún yín fàgbà àti sheik Abdullahi Usman Asọdákọ́ni òní olùjọ darí alùlàṣà. olùdálẹ̀. ọlọ́dálẹ̀. wọ́n mọ̀ ọlọ́rin ni. ọmọ ọlọ́rin ni wọ́n àwọn ọlọ́dálẹ̀ kìí. àdúgbò wọn lọrin ló ń gbé. mi tí mo. ìwọ tí ì lọbẹ òkè. mi tí ì lọbẹ. mo yìí lè sọ pé bí àwọn ọlọ́dálẹ̀ àwọn design bọ́ ìsọfà wà o. wọ́n ní bá àwọn design dé. wọ́n fẹ́ dájọ́ lẹ̀. ọ̀tọ́ ní ṣe Ibrahim àti Tijani àti. náà kílódé tó lóòótọ́ gbàgbọ́. tí mo sọ pé mo tún gbàgbọ́ pé wọ́n yẹ gbàgbọ́ bí ìsáájú. mi ò kọ́ táwọn fi sí ààrẹ mi kọ́ máa fi sí. torí bó ti dé torí bó ti máa fọ́n owó kiri bó ti máa pẹlẹ́dẹ̀ bó ti máa wó kírọ́ọ̀sì. àwọn ọmọ kò tí ì níyàwó o. wọ́n ti bímọ. àná mi ìsàkọ́ nìyẹn ó ti jábọ̀ ooo mi ìsàkọ́ nìyẹn. Because nígbà tó ń bá dé tí sábàdé mọ̀ ṣe wí o àkọ́mọ̀ pé yín sáré o àwọn akọ̀wé ẹlẹ́dẹ̀ lẹ́yìn tó bá mọṣẹ́ burúkú tó fẹ́ ṣe yẹn àṣewà bímọ ìyẹn ló máa ṣe last kò lọ́kọ́ fi ìyàwó gúnwọ́ tó yàwó nìyẹn kó lè ṣe ṣe àtàwọn ọmọ kó tó fowó oúnjẹ àárọ̀ lẹ̀ fi tọ̀ sómi ta lẹ́lẹ̀ kò rí láì lọ pẹ́lẹ́dẹ̀ ó lè ti wà á lọ ní báyìí èdè ológbó náà ó gbọ́ ìbò gan ó gbọ́ China ìyá àbúrò ọmọ tó ṣẹlẹ̀ alálùjọ nù ní màá ṣàlàyé sórí no ẹ máa wọ ti sórí irú wọn yẹn wọ́n pọ̀ bẹ́ẹ̀ o òun yàtọ̀ torí kò ń ṣe èdè èmi ò dẹ̀ tí eré àgbo ló wà níbí iná kí ọkọ máa dẹ́sì ọ̀dọ̀ ẹ̀ náà tí wọ́n máa visit ẹ̀ for sure. a ní seven branch a ní lówólò ọ̀tà. bolo máa ń sábà wà. Ìlọrin kankan ló wà tó bí nǹkan bí. ló ń gbé. wọn àlífà. lóko máa wá sí Èkó ni. wọn àlífà. ok. àbí mùkádà àwọn gbé ní. àwọn mùkádàmù tó yàn jọ. lẹ́yìn ẹ̀tọ́ bá gba ẹlẹ́gbẹ̀ẹ́ wọlé. ok. kí ìtẹ́ máa pọ̀ pé tó tọ̀ street wa. mo ní street yín. láòrò. ok ẹ̀yin bẹ̀rẹ̀ aṣọ aṣọ àṣìjò ní. bẹ́ẹ̀ni ìsàwọn ti dé gbọgbọ nọ́mbà 1 ibẹ̀ làwọn àlífà mùkádà wọn wọ̀ ṣé òun kankan.
ìlọ gbá ṣé ìwọ gan mo fẹ́ meet. wọ́n ti sọ pé àwọn tí ò bá gbàgbọ́. ó gbé yín mọ́ra ni irọ́ ló ń pa. gbé wa mọ́ra. màá béèrè béèrè sí i. gbé wa mọ́ra. máa gbọ́ mọ́tò yín gbé yín mọ́ra. tó bá tẹ̀ gbé wọn mọ́ra lè gbé mi mọ́ra. máa gbọ́ àìkọ́ gbé wọn. máa gbọ́ èmi máa gbọ́ ṣé àjẹkẹ́ béèrè àwọn béèrè kan ṣọ́ọ̀kì muslim lèmi wọ́n táwọn kalẹ̀ muslim wa kò sí kírísítẹ̀nì bí ọ̀rọ̀ àárín ara wa ni ìjọ ṣeé ṣe kẹ́nìkan mẹ́sì tó Muhammadu ẹ̀sìn tá a ṣe yìí ni o ṣó pọ́sibú ìjẹ́nìkan lè gbọ́ ẹ̀sìn yìí tó Kùránì kò sí níbo ni òun ti rí ká ló tún bá lọ́jọ́ iwájú o nínú Kùránì pé òun ni ànábì Ìsá tó padà bọ̀ ilẹ̀ Yorùbá one torí Muhammadu Lárúbáwá ni ṣé ó ti jà ní funfun ni ọmọ òrókò ni ṣé Ibrahim ọmọ Senegal ni kódà kò bọ́ Yorùbá nígbà tí sátú máa padà wá ìlọ ẹ ló tún wá dé sí. ó tún wá ṣe mọ́lúdì Muhammadu ìyẹn ti ṣe léyà yóò àṣẹ mọ́lúdì ànábì tí ó wá kó wá ṣe tiẹ̀ ní torí pé ọmọ anígbé akóníkọ̀ tó fẹ́ jẹ. tẹ́lẹ̀ ẹ̀kọ́ kílẹ̀ iṣẹ́ wo ló ń ṣe àníṣẹ́ wo ló ń ṣe. iṣẹ́ tó ṣe iṣẹ́ náà náà lọ ṣe. àníṣẹ́ wo ló ń ṣe. iṣẹ́ kankan. ó hàn tù ó ní tíra ìyẹ́kọ̀ babaláwo kọ́ nìyẹn ó gba wádà babaláwo ló gba wádà babaláwo ló gba wádà náà babaláwo ní. olóńpa wọ́dà kí ló ń pè ní pa wọ́dà. ó lè mú ewé àti egbò ìjọ ìmọ̀ra wọn. kọ́ ẹ kí ni ó ń fún yàn lọ́wọ́. wọ́n sọ pé ó máa ń ṣàtò. ẹ̀yin tó gbọ́ iná Yorùbá ni. ẹ̀yin tí mi sọ ni pé aláwọ̀kọ́ ni pé kò ní jàná bí Ìsá láéláé. fine torí pé kò sí àyà Kùránì tó ní àná bí Ìsá ń padà bọ̀ kọ́kọ́ fèdè number one. number two Ànábì sallallahu alaihi wasallam nínú àdìsí sọ̀yí Buhari Ànábì ní ẹgbẹ́ Ọlọ́run kó máa bá Yẹ̀wúdí àti Nọ̀sọ́rọ́ tó ń sọ sàárẹ̀ Ànábì Ọlọ́run di ilé ìjọsìn. Ànábì Ìsá ti kú kò dé ní padà mọ́ bí tó ti rí tiẹ̀ ò yé mi torí kò sáyà tó ló padà bọ̀ bẹ́ẹ̀ lọ́ọ́ máa kírun ó ń kírun àbí ó ti ṣe léyà ó ṣe máa kírun. Ànábì Ọlọ́run dá sí òkè. màá gbọ́ òun ti kírun tiẹ̀ nígbà tó wáyé nígbà yìí ó fẹ́ kírun kú ni ó dàgbà ṣẹ̀ tún máa kírun. ṣé ìrù sọ náà. ó máa ń sọ lọ́wọ́ ṣó kù máa ń kírun. kú ti kú kí ló lọ ṣé Ìsá ò ti kú. Ìsá ti kú náà láti máa kírun. ọkọ àti padà kí ẹ wọ́n. ọkọ lè jí padà irọ́ ló ọkọ máa. àti padà kí ló mú sí kò ṣe ní jí padà. kí ló kọ yẹ àwọn tó bí ni. ó máa yẹ bọ́ ìwọ ògbọ́n máa sọ ni wọ́n ní Jésù yọ láwọ̀sán mọ́ gbogbo ojú ní orí àtàwọn tó kù lọ́kọ̀ pẹ̀lú àwọn tó dé ládé. àdìsí ànábì yẹn sọ pé tí Jésù bá ń bọ̀ màláíkà méjì ni ó gbé pẹ̀lú ìṣe. sórí ẹ. wọn ò ní bí o. wọ́n tún wá bí eléyìí. wọ́n wá bí eléyìí òfò ló mú wá. ok wọn ò bí wọn mọ́. irọ́ máa gbọ́ ìmí ń ṣí làákàyè lẹ̀ ni toró tí ó máa ń fún yín lómi. ẹ̀yin gbomi àdúrà jẹ́wọ́ jẹ́wọ́ jẹ́wọ́.
àbí mi ti máa ń yọ lọ́jọ́ kí wọ́n ní. kò má tà kò fẹ́ ní ọkọ rí. fún mi àṣẹmí. láì kan ní kàmá ṣaṣẹ́ lóhùn. inú iṣẹ́ wo inú iṣẹ́ wo. kàmá máa dùn nígbà. kí lè máa fà pẹ́. asàbílà ìmọ̀lẹ̀ ìlàlà ìlàwù náà ìlàlà. ṣọ́tà. ìlàlà náà wà pẹ́. ìgbà tí ò ní túmọ̀. ó ní túmọ̀. máa gbọ́ àlá farabalẹ̀ ó yà sọ̀tún ẹ̀ aláwù lè di láìláìláyàlá. asàbílà yóò tọrọ ìdáríjì. mo ṣe ògbẹ́ náà ni mo mọ̀. ó yà túnsọ. tọrọ ìdáríjì. asàbílà láìláìlá. ìmọ̀lẹ̀ ìlàlà. ìlàlà kí ni túmọ̀. ìlàlà àbí láìláwù. ìlàlà. mi ò jiyàn sẹ́ ìlàlà tó o sọ kí ni ìlàlà lẹ́yìn ẹ̀kọ́ iṣẹ́ mi ìwé lẹ́tọ́ fún mi. wọ́n ṣe ìlàlà náà. sọ bíi mélòó kan torí máa gbọ́ ọmọ tó ṣe máa sọ máa gbọ́ ilé kéwò ló ti jáde ọ̀rọ̀ lè kéwò fáìn máa wá gbọ́ tó bá fún inú kan àjọ níwò lè dá mọ́ wọ́n wà sàkúsà ní. wọ́n jẹ́ pé irọ́ lọ bàdé kí tó bẹ́ẹ̀ rárá wọ́n lè kí lọ jọ nǹkan tí mo bá rí. wọ́n gba ẹni lọ́dọ̀ sọ. ta ló mú ẹ lọ bẹ̀. èmi mo lọ síbẹ̀. ọ̀gbọ́n tó ń sọ kí ni ìwọ rí. tẹ́mi ṣe lọ síbẹ̀. ta ló introduce ẹ lọ́bẹ̀ gbogbo lọ́dún wò. introduce me. báwo ló ṣe mọ̀ ọ́. àdó àlọ́ sọ ọkọ bẹ́ẹ̀ lọ́kọ̀ gbé. kàlùkù ìlú ọkọ ti bẹ̀rẹ̀. rárá àti dáàbí kéètì. ládùúgbò yín gangan. àdúgbò wọn sì tó fèsì. òkè iwájú náà ti kọ́ ṣe. àdúgbò wa tó sì ṣe wa náà. ìgbà tó máa ń sọ̀rọ̀ kí ló sọ tó interest yẹ pé òun ni àmọ́ mi yín sá kò tí sọ yẹn ẹjẹ́ agbọ́ràn ariwo ẹ̀bọ̀ kí ló wá sọ. dàdémi fi jọ ìyẹn ọgbọ́dọ̀ lọ dé gbòdò wọ́n sì lókè màmá láti lọ bàálí ọ̀ lọ́dẹ̀mí lọ kémi fi jọ ìlú tó ọkọ̀ ṣe investigation dáadáa mo notice dàdémi gan tí mo jọ ìlú mo náà notice àwọn changes kan. nínú ayé ẹ. mo náà débẹ̀ dé. mọ̀kọ́ tó jọ ìjọ yẹn wákàtí mélòó ló máa ń kí lójúmọ́. lóòdà. kò ń gbé kò dẹ́ ń borí. mo máa ń borí kí tí mo mi lára. bí eré lọ ṣe ń bọ náà o. àṣẹ náà ṣì máa kọ́ wa. ok orí ìjọ ṣe. àní kí ló ní kẹ́ máa ṣàṣẹ. mi ì ní sọ fún wa kì í sì mo ti sọ. ọmọ tó ṣe máa sọ. máa gbọ́ sórí màá bẹ̀ tó máa ń fún mi lómi àdúrà máa mú o. máa gbọ́ farabalẹ̀ àní o farabalẹ̀ afáànù gàzígàdà máa bọ̀ sórí irú wọn tó ti wá táwa ti lé padà sílùú wọn torí màá mí tiẹ̀ kò lẹ́ni wá sí èkó wọn ti máa mí tiẹ̀. Bàbá ọlọ́pàá máa bọ̀. Torí irú ẹ̀kọ́ náà ti wà lẹ́kọ̀ọ́ rí, mo lè gbára lọ sílùú ẹ̀. Sọ̀rọ̀ ń bàbá ọlọ́pàá bó ṣe mọ̀ bẹ́ẹ̀ ṣe jọ ṣe àti bí a ṣe padà lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ntí bẹ́ẹ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ ni o. Kí ọlọ́run kó ṣàánú àwọn mùsùlùmí ni. Àwọn kọ́mọ̀ ni pé níjọ́ tí màá gbọ́ pa báyìí, ìsátọ̀ ló pé wọ́n ní bàbá kan wọ́n dé sí Ajégúnlẹ̀ lábàpá lọ́n. Ó ló ń ṣe iṣẹ́ ìyanu. Jábíò ló pè mí. Àgbo pé ọlọ́lájà afọ́jú. Wọ́n lè fẹ́ mú òun lọ bẹ̀ mo ní má tí ì lọ àjọ máa lọ ni. Níjọ́ náà àṣà lọ bàtà lọ a rí èrò tí wọ́n tò. Bá a ṣe dé ẹ̀ báyìí ó fura pé dàgbà àwọn ilé ìṣe àwa. Àwọn ṣàwọn ẹ̀ṣọ́ wa a fẹ́ rìpọ́ọ̀tù wọ́n já rìpọ́ọ̀tù. Láti wá kó mẹ́jọ náà sásùnà tẹ̀lé wa lọ́jọ́ náà. Àwọn náà dé gòbì. Kí ilẹ̀ tó máa la ilaha illallah la ilaha illallah kí ilẹ̀ fi mọ́ àṣẹ tọ́jọ́ náà.
ó wà ní sọ́tò wá tẹ̀lé sọ́tò wá ní kí n lọ èmi nìkan mú wa lọ gbàtí mú wa lọ èmi náà dẹ̀ ní fọ́ọ̀mù kan tí mo wọ́n bí àwọn ọlọ́pàá báyìí lórí àwọn ọ́fíìsà ó sáré mi náà mú wa wọ àárín wọn lọ ní àyè pé pàtó di bí aago 2 òru wá wò sí mẹ́wọ̀n la ilaha illallah ó yẹ bẹ̀rẹ̀ bàtà bẹ̀rẹ̀ ọmọ yẹn ń gbẹ̀mí lẹ́yìn kọ̀ọ̀kan nu àwọn ń gbẹ̀mí orí tí wọ́n máa ń sùn títí gbà tó máa ṣubú àmọ́ yìí lè lè pé la ilaha illallah ṣé Ibrahim olúwa wọn sọmọ kẹta kí ló ń sọ a bá yí a bá ń gbé wọn díẹ̀ díẹ̀ a bá ń gbé wọn àtàjọ kùnú máa ń gbé wọn sí inú mọ́ṣáláṣí à ń gbé wọn ìyàwó níyàwó ọmọge lọ́mọge gbogbo ntí etí ẹ̀ka fọ́ọ̀kan là fọ́ọ̀kan a bá kó wọn dé inú mọ́ṣáláṣí a bá ń kọ́ pẹ̀tọ́ orí ìnà sílẹ̀ gbajá a bá ń kọ́ ìgbà tẹ́lẹ̀ kan wọ́n wá bẹ́ẹ̀ ni pé wọ́n rí pé o ti zuru ẹni yìí ṣé màá mú bí ọ̀tá lòun bí ọ̀tá ẹni tó wá ń gbẹ̀mí lọ́wọ́ pé èyí lọ síbi bí ọ̀tá nìyẹn ó wá lójú wọlé báyìí sí ó dẹ̀ mú bí ọ̀tá ó dẹ̀ ń jíṣẹ́. mo wá ní afẹ́ mú àbáyé mo wá mú ètò wa jẹ́ olórí àwọn ẹlẹ́mìí wọn mo wá ní mo fẹ́ fẹ́ àwa fẹ́ ra wa bá a di pé wọ́n yẹ bẹ̀rẹ̀ lẹ́yìn làwọn sábà jòkó lẹ́yìn àwọn akísà wa lẹ́yìn. Ànábì ní alẹ́ arìbọ̀n kò ní atún okùn jíjà ètè ni àjòkó lẹ́yìn báyìí ń sáré alo jí ló pè mí wájú ló ń bọ̀. tó bá ti bá lọ pè mí báyìí àbá wọn ṣe bóyá jẹmílá bolówà mo wà ní sọmọ kẹta ó ṣe Ibrahim wọṣọ dúdú ó ní aláṣọ pọ́n aláṣọ kókò níbà yìí àbàtà aṣọ dúdú mẹ àpò mẹ aláṣọ pọ́njú ẹ̀kọ́ níbà yìí àti wàá rẹ́dì aṣọ sẹ́yìn ó ní àwọn ṣe pé ó rí rẹ pé báàkà lásàbẹ̀ plé ẹ tó ń jíṣẹ́ rí rẹ sí pé báàkà àwọn ènìyàn Arsenal máa fi ní báàkà. tó kí n kọ́ ti ọ̀rọ̀ náà short àwa ń rí ìnà lọ bẹ́ẹ̀ tó bá ti kéde bá ti wá mọ́ àwa tí wọ́n ń jíṣẹ́ tí wọ́n ń sọ kalẹ̀ lẹ̀ àwa wá pé tó àwọn aṣàdásọ létí pé kí wọ́n lè tètè padà bọ̀ tí bá bẹ́ẹ̀ bá àwọn èmi tí wọ́n ní fẹ̀yìn bíi mẹ́rin nínú àwọn ẹlẹ́mìí yẹn. tí n bá ti wá lọ sí pé a bá ti wá gbẹ́ mi tí wọ́n wálé mọ́ sọ́mà kẹrin akọ́tó dé sọ́mà kìíní padà ọ̀nà ajìn nínú àwọn bàbá máa kàn lọ ní. wọ́n kàn ní la ilaha Allah 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 ya asu ya asu ya asu tí bá ti wá ń ṣe ní lọ bàbá kan gbé tí sí ẹnu mi sí ní etí ni pé ṣáàkì ìmì mọ̀ sọ̀rọ̀ dàgbéjà máa lọ lé ilé tí. tí wọ́n lé ṣáàkì gbogbo ilé ilé tí ń mọ àwọn ẹ̀ tí ń dá ọ. akànnì Allah 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 pẹpẹ tí wọ́n mọ̀ pé èmi ni mo mọ orúkọ àwọn ìsìn tí wọ́n fi ń dà kápá sí ní ẹni pé ọ padà náà mọ̀ pé ọ̀rọ̀ ìtìfẹ́ là ń sọ mẹ́. Bàtí wọ́n bá lọ ní mọ́ṣáláṣí wọ́n tábàdé ní mọ́ṣáláṣí kan mọ́ṣáláṣí yẹn fún ọjọ́ méje àníkìrún mẹ́. Bàtà yẹn bá wọnú mọ́ṣáláṣí ní ẹ̀yìnkìrún mọ́ṣáláṣí yẹn. Sọ pé njọ́ ti sọ àti wọ́n tí wọ́n ti wá ń jíṣẹ́ lọ́wọ́ máa mú fóònù máa di pàdé sí rìpọ́ọ̀tù máa pè sáà pé wọ́n jíṣẹ́ gan náà ń sọ ohun. Àwọn àdéjọ́ méje nìkan gbogbo àwọn security wọn wá ti lọ èmi náà fi sí security wọn. Wọ́n ní wọ́n pé àwọn ti wọ́n ga o. So mo wá jẹ́ chief security wọn wọ́n bẹ̀rẹ̀ báyìí sẹ́yìn wọ́n á pè mí pé bó mo wà àwọn ẹ̀rọ báyìí yan. Ìjọ tí wọ́n fi stars bàfẹ́ wá pé stars bàfẹ́ wá báyìí wọ́n sọ pé mo ní program kó mi náà. Mo lè káwọn pé ìsìnkú jáde jáde wọ uniform pé àfihàn security ò ní ibì kan. Mo mọ̀ pé stars wà ní ìjọ yẹn bọ̀ tí n bá wà bẹ́ẹ̀ wọ́n á wò pé àwọn ní ẹjọ́ ẹkú ní bẹ́ẹ̀ dáwọn wọ́n ní stars ẹ̀ mọ̀ bọ̀. Ìjọ tó wà stars wá dé ibi ẹ̀ tá ń bèèrè lọ́wọ́ wọn àwọn béèrè tí ò lè dáhùn ní kútó ọ̀pá tí wọ́n ń sọ̀rọ̀ kọ́ dé wọ́n bá rí pé àwọn ọmọ pé sọ̀tò wọlé wọn wọ face cap ìjọ náà wọ́n bá láwọn fẹ́ ó bá mú ọ̀pá yẹn ó lè lọ́pàá báyìí ọ̀pá olùjẹ̀nu ibi tí mo wà yìí èyẹ mẹ́rin wà níbà yìí ẹ̀ ìjàbọ̀ tẹ̀ bá ṣe tẹ̀ bá sọ̀ra ó wá ń yí ọ̀pá báyìí sọ́tò rìpọ́ọ̀dù ọ̀pọ̀ rìpọ́ọ̀dù wọn la pé wọ́n wọ face cap wọ́n wọlé ká ọmọ pé sọ́tò ìjókòó ó wá ń pa abúlé àti
káyọ̀ tó yẹ fọ bí gbogbo òjò bá dé òjò yẹn bá dé òjò bá dé kò sars ẹ mọ́ ti lọ àsìkò òjò yìí ni àwọn ọmọ ìsìn àgbàdo ara wọn o. òjò yẹn fẹ́ ni a ti ní èmi kẹ́tì ní àwọn ọmọ ìsìn gbogbo iṣẹ́ lọ́wọ́ mo ní àwọn ọmọ ìsìn ní gbogbo iṣẹ́ lọ́wọ́. mo wá pé Saheed bẹ́ẹ̀ kálíwá bẹ́ẹ̀ Allah inú òjò Allah máa ń jí lẹ́lẹ́ sọ̀kò kálíwá gbéyàwó tiẹ̀ ó di ìrora láṣí. ìmáṣí ẹ máa rí ẹ̀yin tó wá pé ti jáwé Yusuf Ọláìdé ẹ̀rí ọ̀dáwọ̀ tí ó jókòó lórí àyà obìnrin olóbìnrin tó gbọ́ ní ọyọ ẹ̀ tó gbọ́ ó kọ́ sọ pé ó yá padà sọ̀rọ̀ kejì mu ó yá padà lórí kìnìún olóbìnrin ibẹ̀ ilé sọ́ọ̀tì bá ráyè rìkọ́dù dáadáa tó ní ọ̀pọ̀ sá lórí rìkọ́dù ṣùgbọ́n rẹ̀ pé ọ̀pá yẹn nígbà tó sàpàrà bá lórí pé ẹ̀yin elétò ẹ̀kọ́ ọlọ́pàá ni sọ́ọ̀tì sẹ́mi jáde àdéhùn àtìgbà yẹn báyìí ló gbé sálọ nìyẹn tó ní olóòlù kò tí tó bá wá sí polisi bí láṣẹ mọ̀lúdì ń jọ kan kó padà lọ ní. ó sọ pé gbogbo wọn sì kọ́ dáadáa ọlọ́kó ṣàtúnṣe sẹ́rí alhamdulilayi máa fún bàrà. ẹ náà ra mọ́tò fún ọgbẹ́ jíìpù lọ. ṣé ẹyọ kan náà ní ìdókò ṣé ẹyọ kan ló lè dókò ní wàá sí ẹ wàá gba ṣé ẹyọ kan 100 naira ẹ̀ẹ́dẹ̀ 100 naira tó dókò ní ṣé à. wọ́n máa kó oníṣẹ́ àmà kó ṣé àwọn báyìí. sínú mọ́tò báyìí ní wọ́n tó dúró tẹ̀lé lò. ẹ bá lọ rẹ́ǹtì ẹ̀ lọ́wọ́ oníṣẹ́ ẹyọ kan 100 naira ẹyọ kan. ẹ wà rẹ́ǹtì ẹ̀ fi jókòó mọ́jú. bàbá náà mọ́tò tuntun kó tó lọ ó wá láti bàbá dúdú. ẹ nà àǹbàní àkọ́ ọ̀fánà lóra. wọ́n ń jẹ́ tọ̀rí kọ́tòlì àǹbàní yàfẹ́ Islam. torí iṣẹ́ rí àwọn èèyàn pé kòmándé náà ṣe pé kòmándé fún èèyàn ni o. ìtú rẹ̀ yé ni pé inú mọ̀ kankan. mírèkù lẹ̀ wá ara lè wá lèmi náà lọ ni. wọ́n kún ayé burúkú ṣé ní bàbá yìí ó fún ọ́nà ìjọ tí mo rí àgbàlagbà oyinmọdé àgbàlagbà ni o àgbàlagbà at least láti wọ 75 tó ṣe no ẹ má wọ́n tó bá lọ Facebook mo promise yín lálẹ́ Sunday máa post ẹ̀ máa mix ẹ̀ máa post ẹ̀ rí gbogbo wàhálà ẹ̀ wọ́n dúró lórí obìnrin báyìí ni tó gbọ́ ní ọyún ẹ̀ nínú mọ́ṣáláṣí ìyẹn ká fi inú wọn múre lálẹ́ ẹjọ́ tí mo máa mú wọn yẹn èmi wà láàrin èrò lọ́ọ̀kan mo dé kángọ̀ mo fi bójú mo ní kí láti lọ bá ọba fẹ́ rìkọ́ọ̀dì wọn ní kò sáì pàǹkì bá rìkọ́ọ̀dì mi mo ní kò sí wàhálà àwa jìnnà sí wọn mo wá yọ rìkọ́ọ̀dù ní òkèèrè mo kàn ń zoomu èmi kàn dúró tèmi wọ́n jọ ṣe wá bẹ̀rẹ̀ ṣé màá ná kíní yẹn náà lò iná oníwáyà tó kọ́ bẹ̀rẹ̀ sí fọ́ pò gbogbo bá dúdú lòkùn bá rí bàbá ya wọlé bá gbọ̀ pa ẹ̀ ń jọ ẹ̀ lọ́wọ́ ẹ̀ àwọn aláǹsá náà slack ẹ bá ti jùkẹ́jù àti mo lọ ilé kálọ̀ ọdún ẹ̀pọ̀ máa ṣe kí ọ́ rẹ̀ ní pé nígbà táwọn mọ́ṣáláṣí la ilaha illallah ìdáná ti ń gbé ẹ̀mí wọ́n á dún ọ wọlé wá wọ́n ní mọ́ṣáláṣí ni o ọlọ́gbọ́n ṣú àwọn mọ́ṣáláṣí yóò àjọ wọn ṣú wọlé ni torí ò lè bọ́lẹ̀ táwa kó lọ gbogbo bàtà àjọ mọ́ṣáláṣí ni wọn ò kásùmọ̀ mọ́ṣáláṣí ẹjọ́ ẹ̀ àtúbàjẹ́ lọ́bẹ̀kì tí gbẹ̀kúnlẹ̀ ìtọ̀ kankan torí gbogbo àwọn oníṣòkè ló wá bẹ̀ pé wọ́n rò pé yes ọkùnrin máa la stroke ó gbà wọ́n gan o olóògbé bàbá wèrè yẹn o. tó bá lè ń sọ̀rọ̀ àgbọ̀n ní ẹyẹ kan máa fò ó sí ìwọ àjẹ́ wàá ríran o ìwọ tó máa gbọ́ ọ̀pá yìí ṣé Ibrahim ló fún mi ó ní ṣé Ibrahim jókòó báyìí kọ̀dúrí àjókòó wọ́n ń bèrè pé ṣó rí wọn torí wèrè rí wọn ó ní ahmed Muhammad ìyẹn ní chairman ìyẹn jókòó kọ̀dúrí àjókòó Tìjàní jókòó Ibrahim jókòó ó lánàá máa ń dìde
láàrin wọn ló wá gbé ọ̀pá náà jáde pé ìwà ó ní Tìjání ti lo táìmù tiẹ̀ kọjá Kádírì ó lo táìmù tiẹ̀ kọjá Ibrahim náà lo táìmù kọjá ìwọ Ambali ìwọ ló kàn ń sìn gba ọ̀pá yìí a fi wo ayé sàn ó lánàá mi ló gbélé òun lọ́wọ́ fara àwọn gbélé burúkú yẹn ní ànábìrì òun yẹn ló ń pa ìrè ni 419 ni náà kí fẹ́ lòrè ìgbà tá a wá tí mo fi ní wọn rìkọ́ọ̀dù ni pé ṣé mo wọn obìnrin bójú máa rọ̀ wọn ní torchlight lọ́wọ́ èmi mo mú torchlight kú ẹ lé àṣọ kámẹ́rà yẹn kò pé sí night mode ni wọ́n rò pa àṣẹ wọn lóore ni wọn bá rìkọ́ọ̀dù àwọn ni torí wọn ò lè rí kámẹ́rà lọ́wọ́ wa iná nìkan ló wá rí a ṣe rìkọ́ọ̀dù wọn nìyẹn o. La ilaha illallah, la ilaha illallah. Ọjọ́ burúkú. Bí mo ṣáàṣì. Wọ́n tẹ̀ra wọn lọ́yọ̀ ni. Ẹ jẹ́ gbọ́, ta ló tọ́ búlọ́ dẹ̀? Àlọ́ wọn kan tẹ̀ra wọn. Ó jojú ẹ̀, gbọ́dọ̀ mọ̀. Torí ìjọ sí ẹ̀kẹ́ mo rìkọ́dù fún aṣọ̀nà fún ìmọ̀mú Èkó ń gbà yẹn. Bàtí máa lọ bá àwọn Thompson àgọ́ Thompson ní kílẹ̀tì yẹn ò dáa ẹ̀wọ̀n yẹn ń tẹ kúrò obìnrin. Inú wọn ṣáṣí wọ́n yí tẹ̀ ní ọ̀tọ̀yàn. Nígbà máa rí kọ́lẹ̀ tó máa ń ṣe wà lọ bá a kó wa sì máa ń lọ bá báyìí. Mo ṣe yọ ọlọ́ọ̀kan ní sáré ìgànmú ṣùgbọ́n wọn ò mọ mí. MC tó ń sọ̀ lọ́wọ́ yẹn mọ̀ mí nígbà ní Sájàmí rẹ̀ ó kò tún bá igi ọmọ sálọ. Ó kò ní Sájàmí rẹ̀ bí wọ́n lè sálọ. Nígbà wọn á wọlé wọn á kí yóò sẹ́gbẹ̀ẹ́ máa jókòó mo kí dáadáa wọ́n ní kò sí kọ́ni ẹ̀ máa ń kọ́ni wa kò sí wàhálà wa kámẹ́rà èmi fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ bàbá ni ẹkú iṣẹ́ olúwa làwọn mo ní ẹ̀sà mo ti dẹ̀rẹ́ ti gbẹ́ o mo wá bí báyìí mo wá bí báyìí mo wá bí báyìí mo ní ẹ̀ mo níbẹ̀ ni ìtẹ̀ ń ṣe àdíìsì wo kùránù ló sọ bẹ́ẹ̀ ẹ̀mí rí ẹ̀wà ọlọ́yìn elétò ọlọ́pàá ẹ̀kọ́ ọlọ́pàá ẹ̀sìn wí ní lẹ́kọ̀ọ́ mo lọ́lọ́pàá níbo wá bí wá mọ́ta ni ẹ̀mẹ́rin wà mo béèrè tó lékó lékó nìyẹn irọ́ ló ń gbà irọ́ ló máa ń gbà ẹ̀kọ́ ló àná bíi sáwọ́yà wèrè ó padà ra mọ́tò kó tó lọ mo wá ní kíṣẹ́ẹ̀tì ẹ̀kan ìyẹn ló fọ́nì ó lọ ṣe mólúdì ní bàbá dúdú nílùú ẹ̀ ìlú ẹ̀ gangan tó dàbọ̀ ní mo ìrìnkẹ́ ẹ̀sìn lálẹ́ mo ń tọ́jú ẹ̀ ní iṣẹ́ rẹ̀ ti kàn sí ìṣẹ́ṣẹ́ kan ni ó wá ń sọ ń bẹ̀ wọ́n ṣe mólúdì ẹ̀ mọ́júmọ́ àárọ̀ kódà wọn kà á súba wàláhì wọn kà á súba inú ilé ló wá dúró sí nígbà tó wá bọ́ta láàárọ̀ láago 8 èrò ló ń lọ bí ọlọ́run yìí nínú gbó ló bá ní ẹ̀rí pé ẹ̀rọ òun láti aago 7 tóun ti wọlé inú òun ṣe mítì pẹ̀lú àwọn màláíkà àwọn Ibrahim Niyas kódà òun ṣẹ̀sìn wọn lọ lòún bọ́ta yìí. Ẹ̀sìn lọ́kùnrin lẹ́nu. Àbọ̀fò. Àwọn ṣe aláwọ̀ àbúrò lórí burúkú gbogbo yìí èèyàn pa gbẹ̀gẹ̀ rẹ̀ lóko bí mo lè rí ẹ wà mo tún jẹ́ láwọn èèyàn wọ́n máa ní kí n lọ ní bí wọn wọ́n á ní bá a ti ní wèrè wo irọ́ òṣì irọ́ wèrè wọ́n yẹn sọ bàtí létí èmi ò torí máa ní bàtí ní ẹ̀ tó yẹ sàpò mẹ́rin ẹ̀ wá ẹ̀yin ló máa ń jẹ ẹ̀ àwa ló yẹ kí ló yẹ ẹjọ́ yé mi náà torí pé èyí ò lè mẹ̀sìn tó Muhammadu Sallallahu alaihi wasallam. ẹ̀ẹ́dẹ̀ lè mẹ̀sìn tó àwọn sọ̀hábà Umaru ni o Usmanu ni o Ali ni o
Abákiri ni ta ni wọ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn tàbí ìmọ̀ mẹ́rin ta ni wọ́ ṣọ́ọ́rẹ́ náà bí nígbà tó ti kú ni tọ́nà bí agbọ́pàá fáwọn ìró òsì ṣé ó gbọ́ àwọn wèrè yẹn Tìjàníyà ló pọ̀ sí jù gbọ́ àwọn wèrè yẹn àwọn kan wà ní Ìjẹ̀bú-Òde tẹ̀lẹ́gàdùn sàtì àrà àwọn náà jẹ́ wọn yẹ kírun wèrè gidi ni wọ́n jẹ́ ọmọ lọ bá wọn ní Ìjẹ̀bú-Òde alúra gbẹ̀yìn ni ìgbà àlefa bẹ̀ pé alúra jáde ni mo rìkọ́ọ̀dù díẹ̀ o mo kò yẹ kí rìkọ́ọ̀dù ìjà yẹn tó lágbára tó ní tó bí jàre àbúrò ìyàwó mi kan ló wá kí wa ó wá tó àsìkò zuri ó kírun kò dáhùn ṣe lójókòó mo ní Fatima ò kírun onírun tí yíyan tó lọ́wọ́ nígbà mo ní jáàtì ẹ̀kọ́ kíná ọlọ́wọ́ ní bá kí ló dé ọlọ́wọ́ ní kíṣẹ́ ok kò sí wàhálà tàbá kí tiwa mo ní Fatima jókòó irun wo lẹ́yìn wá ń kí onírun táwọn ń kí irun tọ́lọ̀ máa gbà kò ń ṣe irun kàmádarí mọ́lẹ̀ yìí ni tá à ń kọ́ ẹ àwọn oníṣẹ́wọ́ àwọn ni that was akukanu asrin aki asrin abẹ́kíni asrin ẹ̀yẹ ẹ̀gbọ́n náà bá a ṣe wá kí asrin yẹn tán mo ní mo fẹ́ mọ ṣéwọ́ ẹ̀yẹ o kó ní wọ́n tó ń já lọ àbá lọ sínú alákòókò mo lè gbé ṣókùn lẹ́yìn báyìí débẹ̀ àdébìtì kan bí after 6 àbàtò white kí tẹ̀ lórúkọ ẹ̀ náà ọ̀gá Rashidi Kafana ọmọ Ọ̀fà ló dájọ́ wèrè yẹn lẹ̀ tẹ̀lékátó sàtì àná jẹ́ nígbà àwọn ọ̀dọ́ rẹ̀ ó ní dáradà tòun ju tiwa lọ́wọ́jú Ọlọ́run ẹ̀ wò múra ó ṣe pámì sórí ó wọ ṣòkòtò mo ní báwo dáradà ṣe ju tiwa lọ ó ní kò mọ̀ lọ́sọ̀ dáadáa ni ó ní ẹ̀sà báwo lẹ́yìn ṣe ń kírun ó náà wá ń kí bóò ní o zúrì yín rákà mélòó ó ní kí n má sọ rákà ń gbọ́ Fatima báwo náà ṣe ń kírun ìyẹn ṣà ń sára kò fẹ́ jábọ́ torí mo rí kóòdù òun náà kó lẹ́mí àtọkọ la yọ lọ. wọ́n kọ́ ní ká má rí kóòdù pé kò ní wọ̀n mo ní akọ́ jí rìkọ́ọ̀dù tẹ́lẹ̀ wọ́n á ní mo rí pé rìkọ́ọ̀dù mi kò lè hàn mo ní rìkọ́ọ̀dù dáadáa tó bá ní kámẹ́rà kó máa hàn kámẹ́rà yóò ní kú rẹ̀ nìyẹn mo ní kò ní hàn gbé jáde kúkú rìkọ́ọ̀dù ọ̀kọ́ kò ní hàn kí ni hàn mo ní rìkọ́ọ̀dù ìwèrè ilé wọ́n á ní òkè àwọn béèrè tá à ń béèrè lọ́wọ́ yìí dárájà àwọn ò tí ìtorí tó ń lè máa dá a lóhùn òun tún lọ́gàá kan níjẹ̀bú òde wọ́n ní brass káàkiri ni o wọ́n yìí kírun nígbà tó di ìjọ Jímọ̀ àbágbà Ìjẹ̀bú Òde lọ nígbà tó débẹ̀ àṣẹ wèrè gidi nìyẹn bá a ṣe débẹ̀ ó jókòó ó gbọ́dọ̀ yàyà míà tíra rè báíbù rè kùránì rè tẹ́sbíù rè fọ́tò rè bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó wá tó táìmù Jímọ̀ àìsàn tó bọ̀ àárín kọ́ọ̀dù ẹni o ló bá ní ìyàwó ẹ̀dẹ̀ tó lójú wíńdò owó wa meanwhile aṣọ ẹ tó jẹ́ káwá gbà fún ló wà lọ fóònù ìyẹn a ti ń sọ̀rọ̀ dáadáa tí mo ti ń mú ọ ó kàn wọlé bá ó kàn chíǹkì kéèyàn yẹ kí ló dé mo ní à oyin fàjágẹ́ kí ni òkè fàtà ìkó ní kí ni fàtà yìí sọ fún yín kò dáa sọ wá bá wọn ìkò tí ìfàjà ẹ̀jẹ̀ àdá òbéèrè wa lọ bá tún lọ́ fún bá ní ìrántá wa ń kí yẹn Ọlọ́run nígbà wákàtí márùn lọ́lọ́run nígbà kí oníbẹ̀ oníbẹ̀ ni rákà àkọ́kọ́ alámọ̀ádà sàlám tó bá ti sọ ọ́ di kásùbá nìyẹn wàmíkà sàlám zuri wà àlẹ́kà yọríjì sàlá asiri ṣáàsọ ilé márùn kó ti gbé ó kírun tán nìyí wọ́n ní wá bínú o bóla kọ́lẹ̀ ẹ wà ó náà fi ṣàmà àbúrà kọ́lẹ̀ bá a ti nílò òun tún sọ èrí bá a ti ní ọ̀tá alárẹ́gbọ́n ẹ̀ sọ èrí lásán nìyẹn èmi ìtòun sọ òun lè ju òun sọ èrí lọ kí gbàgbé bọ́ òní òkú làwọn á kírun wọn ló ti dà sí wàhálà agúnmílẹ̀ kí
bá ní ìyàwó ẹ má bínú wa ojú wíńdò ló dúró sí agbẹ́lẹ̀ máa ń kí jímọ̀ ní Ìjẹ̀bú Òde mi àwọn aláyé láwọn ń kírun ẹ máa bá àfa sọ̀rọ̀ lọ ẹ fèmí lẹ̀ aṣojú inú bá ní irú kí n bọ̀ lọ sí yẹn wọ́n bá bí àwọn ilé rẹ̀ múlẹ̀ àwọn ògbé yìí bízì ẹ̀ bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ́wọ́ kí ni ẹ̀ pé ló bá ní ṣàyọ kí jímọ̀ lánàá ni a lè yọ kí tèmi náà ẹ̀jẹ̀ lọ Central Mosque mi náà gbé òkè 1 2 3 àti gbé 12 ẹ̀ ṣe mọ́mọ́ ẹ̀jẹ̀ ẹ̀rọ túbà mí náà a lè kí mí náà mo ìdásí wàhálà nìyẹn yíyọ kọ̀ọ̀lá náà tẹ̀lé mi jọ́nà lọ́wọ́ afẹ́ ìbúra wa tààrà ni ní àwọn eré yìí múlẹ̀ ìbẹ̀rẹ̀ ìwé ìjẹ́ ikú dání ó pọ̀ bẹ́ẹ̀ o àwọn wèrè kan náà wà ní satellite àwọn mẹ́ẹ̀ sàlámàlì àwọn iná wèrè ni wọ́n ìtọ́ àdùn mí jù nú wèrè ti yẹn ni pé kí ni yóò ní wèrè ọ̀gá wọn tẹ́lẹ̀ ẹ̀yìn mi ló ti gbà sàlámù ìyẹn òyìn ló dùn mí jù torí jọ ọmọ orí tí mo lọ bá ó ní à kí mo kórúkọ mẹ́rin mo ló sàjà mo ní à sàlámàlì mo ti wáyé ti pẹ́ ẹ̀yin lè ṣe mí lóore kírísítẹ̀nì mi tẹ́lẹ̀ kí tó gba ìsìlámù ní à ṣé tó wá kọ́ lẹ́yìn mi ní wèrè tó wọ́n ṣe yìí èmi ò kọ́ ilé lọ́dọ̀ mi igbó gba ìsìlámù mi ní kó lọ ṣe wèrè èmi kírun náà náà kírun wà wọn kí bá a ṣe kí yẹn wọn yé pèrún wọn yé ṣe kàámọ̀ wọn máa jọ dúró báyìí àwa béèrè béèrè lọ́wọ́ ẹ̀ èmi máńgà jésù kọlà kódà akíhùn tó kọ́ lọ́mọ àfọ̀rọ̀kẹ́ náà lọ nígbà wà béèrè béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n wá di mọ́gàn fẹ́ kí mọ́ group wọ́n bá yọ tó pọ̀ wọ́n jẹ́ fatia wọ́n bá lọ forí kan rẹ̀ wọ́n bá sàlámù mo ní gbogbo tẹ́ ẹ ṣe yẹn sọ́nà láwọn gbàdí ìsìnkú rárá pé kùránì pọ́nbélé ni mo ní mo láyà kùránì yẹn wà kẹ̀kẹ́ fatia lórí ìrun olóòlù sọ pé ẹ bá kí ẹ lọ wàrà mọ́kà mo ní mo láyé ẹ wà olóòlù sọ pé mo ní mo ti gbọ́ mi ì jí mo ti gbọ́ òkè ara mọ́kà tara wọ́n tẹ̀lé olóòlù bí ni mo ní èdè lẹ́gbàá dí sí gbọ́ mo lè ti wá rí ṣe sí ànábì ṣé ní kúránì ni àwọn ya wèrè gan o wọ́n yàfẹ́ dé àwọn tuntun lẹ̀ ó lè ti níjọ àwọn mẹ́rin àlùwàlá méjì ni ọwọ́ mẹ́rin ọwọ́ ẹsẹ̀ ojú orí ó tán wọ́n yé fọnú wọ́n yé fọmú wọ́n yé kò sí tó kàn wọ́n wọ́n ṣe wà kiri nìyẹn o wọ́n torí gbé ilé tó ṣe ìdé yìí náà máa tírèsì òun náà fọkànbalẹ̀ ọlọ́ máa tírèsì máa mú rẹ́dà dẹ̀jì pẹ̀lú àrùn ọ̀gbọ́n àbí yìí náà ó dárúkọ bẹ kí ló kọ àdírẹ́sì yẹn náà gbé fún ní máikrófóònù. Isa Ọmọtúndé lẹ́lẹ́bí jomi àbí kò sí wàhálà máa wọlé. àwọn àlefa àkọlọ bá wọn àlefa náà àní bá wọn fáínítì aláfẹ́ rí ṣéwù ìjẹ́ òun ló máa wà lára ni sọ fẹ́ ká jọ lọ bá àwọn àlééfà yẹn pọ̀ sọ pé wọn la mọ̀ wọn lọ máa mú adọ́dọ̀ wọn kìnìún náà bá dì kí ló dé ókè ọ̀sìn ọlọ́mọdé ọlọ́jẹ́ ti mímú ọ̀yìn náà ẹ̀ á wà bá ṣe débẹ̀ tí ó wà á rà níjọ Tuesday ẹgbẹ́ ọlọ́mọ àti skúlì ìbílẹ̀ ọ̀rọ̀ lẹ́ni 4 pàtí dé àbí sí nọ́mbà 1 ẹ̀ ló gbé àbí. ẹ jẹ́ ká kírun ní ká kíásì nínú mọ́ṣáláṣí láàárọ̀ ògùn yẹn kájọ kíásì. mọ́ṣáláṣí wà ń láàárọ̀. ṣé wọ́n ní fóònù? kò ní. ó náà wọ́n ní fóònù. mo ilé ìlú mi lọ́rọ̀ mi nọ́mbà 6. Kò sí wàhálà gbà yẹn. ó parí. Káwùsà ìyẹn Káwùsàrà
ó kéré gbà yẹn ó kéré ọlọ́run ti kó bẹ́ẹ̀ ti pẹ́ náà so tó bá rí kí ọ tíìsì láti pọ̀ lọ́lọ́run àníkò ní nọ́mbà àmàwẹ̀ wálé yọ tíìsì láti pọ̀ lọ́lọ́run maritime títí 4-5 kájọ kásìrì ó gbọ́ bá àwọn àlífà káwọn jọ sọ̀rọ̀ ṣẹlẹ̀ jógí àwọn àdúrà ìṣẹ̀sí ṣéwù àrí ànábì Ìsá tó ẹyá àrífọ́lọ́ ṣẹgbẹ́ nǹkan kan ẹyá ṣe àdúrà